ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ Alhaji Oríyọmí Hamzat àti olórí tẹ́lẹ̀rí fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ olórí Naomi Sílẹ̀kùnọlá sí ọjọ́ iwájú. Ọjọ́ wo ni ọ̀rọ̀ rẹ̀ o? ilé-ẹjọ́ májísírèètì wọ́n ti sún ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan Oríyọmí Hamzat àti olórí tẹ́lẹ̀rí fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ olórí Naomi Sílẹ̀kùnọlá. Oríyọmí Hamzat, olórí Naomi àti alákòóso ilé ẹ̀kọ́ girama Islamic Secondary School tí wọ́n fi ara hàn ní iwájú ilé-ẹjọ́ májísírèètì tó ń bẹ ní agbègbè Ìyágànkù ní ìlú Ìbàdàn lówùúrọ̀ òní ọjọ́ ajé ọjọ́ 27 oṣù kínní ọdún 2025. ìgbẹ́jọ́ náà dá lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn tí àwọn ọmọdé 45 tí wọ́n gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra níbi ìṣẹ̀lẹ̀ ìtẹra ẹni pa tó wáyé nínú ọdún 2024 ní ìlú Ìbàdàn. ilé-ẹjọ́ májísírèètì Ìyágànkù ní adájọ́ ti kọ́kọ́ pàṣẹ wípé kí wọ́n sọ àwọn ẹni afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà sí ọgbà ẹ̀wọ̀n lọ́dún tó kọjá. Bákan náà ni ilé-ẹjọ́ ní kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé ẹjọ́ náà lọ sí ilé-ẹjọ́ gíga tó ń bẹ ní agbègbè Ring Road ní ìlú Ìbàdàn nítorí ilé-ẹjọ́ májísírèètì kò ní agbára láti gbé ìdájọ́ kalẹ̀ lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Lónìí ló yẹ kí ilé-ẹjọ́ májísírèètì Ìyágànkù kó béèrè lọ́wọ́ àwọn ẹni afurasí náà bóyá wọ́n jẹ̀bi tàbí wọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n kó tó di pé wọ́n fi ẹjọ́ náà ṣọwọ́ sí ilé-ẹjọ́ gíga tó wà ní Ring Road. Ṣùgbọ́n àwọn agbẹjọ́rò fún Oríyọmí Hamzat wọ́n bẹ ilé-ẹjọ́ náà láti fún wọn ní ọ̀sẹ̀ mélòó kan kí wọ́n fi yanjú àwọn ìgbésẹ̀ tí ilé-ẹjọ́ gíga fẹ́ gbé lẹ́yìn tí wọ́n gba béèlì àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́jọ́ 13 oṣù kínní ọdún yìí. Lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò, adájọ́ àgbà adájọ́ Ọlábísí Ògúnkànmí ó sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 24 oṣù kẹta ọdún yìí. Agbẹjọ́rò fún Alhaji Oríyọmí Hamzat, Dàpọ̀ Akínúsì, ó ṣe àlàyé fún àwọn oníròyìn pé àwọn fẹ́ kí ilé-ẹjọ́ gíga tó ń bẹ ní Ring Road ṣe àfihàn ọ̀nà tí wọ́n fẹ́ gbé ìgbẹ́jọ́ náà gbà kó tó di pé ilé-ẹjọ́ májísírèètì tó ń bẹ ní Ìyágànkù yóò yọwọ́ níbi ẹjọ́ náà pátápátá.